wọ́n ní tọ́ba kan ò bá kú ọba kan ò jẹ́. Bẹ́ẹ̀ni. Ó wá dúró síwájú pálásì mi fídíò yẹn wà lọ́wọ́ mi tó dúró síwájú pálásì mi tó ń sọ̀rọ̀ báyìí pé àwọn ògbóni ti fòun jẹ baálẹ̀ báyìí pé tó bá máa dọdún tó ń bọ̀ òun máa jọba ṣó fẹ́ pa mí ló ṣe fẹ́ jọba ní ọba abo ló fẹ́ jẹ ìgbà náà dẹ̀ ń pa ẹnìkan kì í pàwọ́ Kábíyèsí o láìkú ẹ̀sìn àgbọ̀dọ̀ pàwọ́ ẹ̀ kábí ṣe gbẹ̀dú ẹni tó bá ní kí n kú aṣáájú mi kú ọwọ́ ni labalábá fi járí wọgbó gbogbo ẹ̀dá tó wọ́n kúrò bí a máa nìṣó lálùdí ọ̀run ni o ó ní olùkọ́ kìtìbó tó kú bá kú wọ́n máa ń kọlẹ̀ bó ni wọn kì í fárí fòkú kó gbọ́n rí ẹ̀yìn òkú náà ń jàkàrà gbogbo ìṣẹ̀dá tá a bí nínú obìnrin tàbí tá a bí nínú ọkùnrin tó bá ti ro kúrò èmi ọba Adetokunbo òkìkí Ọlágbádégẹṣin Tẹ́júoṣó Olu Orile Kemta adábọ̀yìn àkọ́kọ́ tó bá ti lè ro kúrò mí onítọ̀hún máa kú ṣáájú mi ni o. Àṣẹ wà. Alore TV Alore TV nílé nínú òkúre ẹ máa wò ó. Kábíyèsí o kájọ pé lórí o kí bàtà pé lẹ́sẹ̀ o kí ẹṣẹ ọba kó jẹ kó pẹ́ o. àìwíṣẹ́ àfọgbọ́n. a máa kú ìlú ìsà. àwa nìyẹn o. Láìpẹ́ yìí ni ìròyìn kan wà níta tí wọ́n àdírẹ́sì as Alake of Kemta land bàbá bò rọrí ṣe jẹ́ gan. Ẹ ṣe gan. Bẹ́ẹ̀ náà ṣe rí bẹ́ẹ̀ náà ni èmi náà ṣe rí. The publisher tó gbé ìròyìn tàbí orúkọ náà jáde mi ò mọ̀ rí mi ò dẹ̀ rán níṣẹ́ èmi kọ́ ni mo gbéṣẹ́ fún mi ìmọ̀ ẹni tó gbéṣẹ́ fún mi bá sọ̀rọ̀ rí àmọ́ ohun tó ṣẹlẹ̀ ni pé mo kọ ìròyìn kan síta nígbà tí wọ́n fẹ́ ṣe ìdájọ́ presidential election tribunal so mo kọ àtẹ̀jáde kan síta tí mo fi gba gbogbo ọmọ Nàìjíríà níyànjú pé ká ṣe sùúrù ibi tí ẹjọ́ náà tó bá já sí kí gbogbo wa ká ṣe sùúrù mo dẹ̀ tún bá àwọn ọ̀dọ́ wa sọ̀rọ̀ wípé kí wọ́n má jẹ́ kí àwọn olóṣèlú kí wọ́n má jẹ́ kán lò wọ́n láti da omi ìlú tó ń tòrò kán má jẹ́ kán lò wọ́n láti dàrú. Mo rò pé àtẹ̀jáde yẹn ilé iṣẹ́ àwọn oníwèé ìròyìn tó dáńtọ́ ni wọ́n gbé jáde. So ìkan lára àwọn bloggers yẹn ló kàn píìkì news yẹn tóun náà rí create títí ẹ̀. Mo rò pé in the process tóun rí create yẹn ló lọ ṣe mistake níbi orúkọ. So ìgbà tó bẹ̀ ṣe mistake tó gbé síta èmi náà rí àwọn ìfẹ̀hónúhàn from different quarters tí wọ́n sáré send sẹ́mi náà wò immediately tí mo wò tí mo kà á mo launch enquiry sí ìdí ọ̀rọ̀ yẹn pé báwo ló ṣe jẹ́ ta lẹni tó rán ẹni kó má lọ jẹ́ àwọn amòòkùnṣèkà tọkàn fẹ́ tún bà wọ́n lórúkọ jẹ́ kó má lọ jẹ́ pé àwọn ni wọ́n tún ń gbèrú ìgbésẹ̀ yẹn but ìgbà tí mo launch enquiry my team of media personnel wọ́n jẹ́ kó yé mi pé ẹni yẹn o kò ní ọwọ́ àwọn amòòkùnṣèkà kankan nínú o pé blogger ni ó rí news yẹn òun rí pé ó ṣe àwọn ọ̀dọ́ láǹfààní ló ṣe lò ó òun náà sáré pìpì ẹ̀ lòun náà sáré publish ẹ̀ but in the process ibẹ̀ ló ti ṣe mistake orúkọ yẹn mo dẹ̀ jẹ́ kí àwọn team of media kìíní wa mo jẹ́ kàn understand pé irú ìgbésẹ̀ báyìí ni nǹkan yẹn ti dá sílẹ̀ so therefore àwa náà ti tètè ṣe rejoinder pé àmọ́ ẹni yẹn rí o àmọ́ ń pa nǹkan tó kọ o a dẹ̀ ti sọ fún pé kó padà
kó lọ correct nǹkan yẹn. Àbá ní ká fìyà jẹ ṣùgbọ́n gbàtàrí pé intention tó dáa ni toró ń rí pé ní ìyẹn ó ṣe àwọn ọ̀dọ́ láǹfààní àti àwọn ará ìlú torí ẹ̀ ló ṣe pick ẹ̀ tó ṣe republish ẹ̀. So it was not intentionally to tarnish anybody's image or to arrogate any position that nobody has to such any individual. Ìbátá dẹ̀ ti rí bẹ́ẹ̀ a dẹ̀ sọ fún pé kó lọ rí correct nǹkan yẹn ó dẹ̀ ti lọ ṣe àwa náà dẹ̀ ti tẹ àtẹ̀júwe síta. Bẹ́ẹ̀ni. Torí pé ọba táwa jẹ ọba tó ní ọwọ́ ìjọba nínú tó lẹ́sẹ̀ ńlẹ̀ ní gazette wà instrument of office wà nǹkan tí gazette wà dẹ̀ read kì í ṣe Aláké of Kemta is Olu Orile Kemta. A copy of such gazette will be forwarded to you. Okay, sir. A copy of the instrument of office will be forwarded to you. Okay, sir. Duly signed by the Ogun State government. Olu Orile Kemta. However, I wish to correct something. Okay, sir. Orúkọ àwọn bàbá ńlá wa ni is the pedigree that they sing for our ancestors. Bí wọ́n ṣe máa ń sọ pé Oòduà á gbè wá o, tó máa ń sọ pé kinní kan á gbè wá o, bẹ́ẹ̀ la ṣe máa ń sọ pé Alákẹ́ǹta á gbè wá o ní Kẹ́ǹta. Alákẹ́ǹta á gbè wá o. So if the man had said Alakemta, we might say, okay, bóyá ó ń sing the praise wa ni. But when he now said Alake of Kemta, ìyẹn ló jẹ́ káwa náà sáré jáde síta ká pariwo síta pé àmọ́rí o, àránṣẹ́ o. Àwa náà dẹ̀ ti tẹ àpèjúwe síta pé àwa ò kì í ṣe Alake of Kemta o. Ọmọ Alákẹ́ǹta lèmi, ìran kẹrin ni mí. Ọmọ Adábọ̀yìn ní gbogbo ọwọ́ àyìnbọn gbùà níjù ọlọ̀tẹ̀. Adábọ̀yìn ló dá Kẹ́ǹta sílẹ̀. I'm the fourth descendant of Adábọ̀yìn. Adábọ̀yìn òun ló dá àti Kẹ́ǹta ilé o àti Kẹ́ǹta oko o. Gbogbo ibi tẹ́ ẹ bá ti rí Kẹ́ǹta Adábọ̀yìn bàbá ńlá bàbá tèmi direct descendant. Orí àpèrè Alákẹ́ǹta ni mo jókòó. I am the direct descendant of Adábọ̀yìn. Adábọ̀yìn ló bí Ṣónọlá. Ṣónọlá ló bí Bàbá Séráfù. Bàbá Séráfù ló bí Àjàní Aláyọ̀ Títílayọ̀ Tẹ́júoṣó. Títílayọ̀ Àjàní Tẹ́júoṣó ló bí èmi ọba Adetokunbo Òkìkíọlá Tẹ́júoṣó. So I'm a direct lineage. So tí ẹni yẹn bá sọ pé Alákẹ́ǹta àbá ní bóyá ó ń kì wá ni. But when he now said Alake of Kemta, ọ̀la náà fi tètè kúkú síta pé àwa kọ́ la rán níṣẹ́ o, àrán níṣẹ́ àgbéṣẹ́ fún. Ó dẹ̀ ti correct ẹ̀. Àwa náà dẹ̀ ti publish rejoinder to that effect. Kí àlàáfíà lè wà sà. Kí àlàáfíà lè wà. Kí àlàkò tí ẹ̀ sí kò sí gbọ́mi sí omi òtó. Àlàáfíà wà. But just to correct the impression of the general public. And so therefore, because àwọn kan ti bẹ̀rẹ̀ sí bínú. Nítorí ìgbésẹ̀ yẹn, àwọn kan ti bẹ̀rẹ̀ sí bínú lẹ́sẹ̀kẹsẹ̀. Kan ti bẹ̀rẹ̀ sí kọ oríṣiríṣi. But Kábíyèsí so we don't even bother about ìbínú wọn. Àwa kan ti correct opinion yẹn through the appropriate channel. A ti ṣe ìgbésẹ̀ tó yẹ ká gbé, àwa ti gbé. Kábíyèsí àwọn ló ń bínú bẹ́ẹ̀ náà àwọn èèyàn Aláké ló ń bínú ni àbí Kábíyèsí gan àbáwọn ọmọ Ẹ̀gbá àwọn ló ń bínú gan. Ẹ ṣe rí ìbéèrè tẹ́ béèrè yẹn ìbéèrè tó lágbára ni. Ṣé rí
àwọn kí àwa gẹ́mi yìí tó dé kí n tó wá jọba Ìrúwá Ògìrì wá ó ti wà ní Kẹ́ńtà. Àwọn tí wọn kì í ṣọmọ Kẹ́ńtà wọ́n ti rise to the hierarchy through the platform of Kẹ́ńtà. Tí wọn kì í ṣọmọ Kẹ́ńtà ìjọ tí ọ̀rọ̀ bá kàn á máa jẹ́ kó yé wọn a dẹ̀ máa sọ fún wọn because amọ̀lé bàbá wọn. Èmi dẹ̀ ń wò yìí mo ti sọ ìdílé bàbá mi fún yín. Ìdílé ìyá mi Kẹ́ńtà ni. Àtọ̀tún àtòsí mi, I'm a full-bred Kẹ́ńtà. So àwọn tí wọn kì í ṣe ọmọ Kẹ́ńtà yẹn, àwọn ni wọ́n bẹ̀rẹ̀ wàhálà. A dẹ̀ ti jẹ́ kó yé wọn pé ẹ lè wá pàtàn lé bàbá tiwa fún wa. Ilé bàbá tèmi ẹ lè pàtàn ẹ̀ fún mi. Ẹni tí ò kì í ṣe tó bá jẹ́ pé ẹni tó fẹ́ máa jà yẹn tó bá jẹ́ pé ọmọ Kẹ́ńtà ni nídìílé bàbá nídìílé ìyá I would have said okay máa appeal sí pé kò rí bẹ́ẹ̀ báyìí lórí but wọn ń ṣọmọ Kẹ́ńtà to start with. So ìwọ tó kì í ṣọmọ ìlú mi tó kì í ṣe ọmọ inú ilé o lè pìtàn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé mi fún mi. Bẹ́ẹ̀ni. So àwọn náà sáré kọ àwọn press kìíní yẹn síta. Unfortunately èmi ò sí ní orí internet at that moment so mi ò tiẹ̀ mọ nǹkan tó ń lọ. Ìgbà tí mo ṣe tán ní meeting tí mo wà tí mo wá tan fóònù mi a lot of well-wishers àwọn ọ̀rẹ́ wa nílùú òyìnbó ní everywhere ní Nàìjíríà wọ́n ti bẹ̀rẹ̀ sí pè wá káàkiri wọ́n ti bẹ̀rẹ̀ sí send messages. Ìgbà tí mo wá rí àwọn messages wọ̀nyẹn I now made sure I reach out to every person individually. Wípé I will address this issue and I have addressed it. My team of my media team has published appropriate rejoinder to that effect. Kabiyesi ẹ ṣeun ìlú òní bàjẹ́ kò ní dẹ̀rọ lágbára Ọlọ́run àti wọ́n máa mú ìlú Kẹ́ńtà láti wọ́n máa mú tẹ̀síwájú. Ẹni tí kì í ṣe ọmọ ìlú tó dìde yìí ṣé ìdìde tó dìde ó dìde lórúkọ pé òun jà fálákè ni àbóde pé òun jà pé kọ́ má pa ápẹ́lẹ́tì Kẹ́ńtà dà kí nìkan tó ń jà fún gan. Ẹ ṣe rí ẹni tó dìde tó ń jà yìí nípa orí ọ̀fẹ́ Ọlọ́run àti agbára àwọn alálẹ̀ tó tẹ Kẹ́ńtà ró. I have just defeated him about 2 months ago in a competent court of jurisdiction in Ogun State. Wow. I have defeated him. I charged him to court with some other people in a competent court of jurisdiction. Ibi tí mo jọba sí, wọ́n gbé gbèsè, wọ́n láwọn ògbóni, wọ́n wá lọ fi baálẹ̀ kan jẹ. Tí bá yẹ mítìn lọ́wọ́ nínú pálásì mi, baálẹ̀ náà máa pe mítìn lẹ́yìn ìkúnlé pálásì mi. Ìgbà táwa ò dẹ̀ kí ń ṣoníjàgídíjàgan, tá a dẹ̀ kàwé, tá a mọ nǹkan tó fi ń sọ. Mo dẹ̀ kọ lẹ́tà sí wọn, mo dẹ̀ sọ fún wọn pé ipò tí kọ́kọ́ gbọ́ngbà tó fẹ́ ṣe é, pé wọ́n fẹ́ fi ẹnìkan jẹ baálẹ̀ láti Ìbàdàn. Mo ti kọ́kọ́ kọ lẹ́tà sí wọn, mo ti kọ lẹ́tà sí ẹni tó fẹ́ fi jẹ baálẹ̀ yẹn. Pre-action notice nílé ẹjọ́ máa ń pè é, torí tó bá fẹ́ gbé kéèsì lọ ilé ẹjọ́ ń sìn, wọ́n á bi ẹ́ nílé ẹjọ́ pé ìgbésẹ̀ wo lo ti gbé láti yanjú ọ̀rọ̀ yìí amicably kó tó di kó bẹ̀rẹ̀ sí bá wọn jà. So pre-action notice mo ti kọ lẹ́tà àkọ́kọ́ sí wọn pé mo gbọ́ pé ẹ fẹ́ ṣe nǹkan báyìí, ẹ má ṣe o, ó lòdì sófin o. Wọn ò dáhùn. Ìgbà tó tún yá, mo tún kọ lẹ́tà ẹlẹ́ẹ̀kejì through my team of my legal team. Mo tún kọ lẹ́tà ẹlẹ́ẹ̀kejì sí wọn pé alẹ́ ẹ fẹ́ ṣe kínní, ẹ má ṣe kò bófin mu o. Wọn ò dáhùn. Ìgbà tó yá, wọ́n go ahead, wọ́n lọ fi one akil, wọ́n lọ fi jẹ baálẹ̀ Adetokunbo Orile Kemta níbi tí seat of power mi wà, wọ́n lọ fi jẹ baálẹ̀.
nílé Ògbóni ní Kọ́bítì l'Ábẹ́òkúta. Ìgbà tí mo rí gbogbo fọ́tò, mo rí gbogbo ibi tó ti present certificate fún, mo rí gbogbo ẹ̀. Ó wá wo àwọn ọmọ ìlú fẹ́ máa jà, báwọn fẹ́ lọ bá wọn jà, mo ní ẹ má bá wọn jà. Omi ìlú máa ń tòrò ní kò kí ń àwa àwọn oníjà gidi jà. Gẹ́gẹ́ bí olórí ìlú. I'm a learned person. Mo ní láti bá èèyàn jà ẹ̀ṣẹ̀. Ọba dẹ̀ ni mí, ọba ò kí ń jà. Kábíyèsí o. Ní díẹ̀ ẹ ṣeun. Mo dẹ̀ pé àwọn legal team wa, mo dẹ̀ gbọ́rọ̀ yẹn síwájú wọn, a dẹ̀ jọ wò lọ, a jọ wò bọ̀, a dẹ̀ rí pé we have the ground láti gbé wọn lọ sílé ẹjọ́, a dẹ̀ charge wọn sílé ẹjọ́. Ìgbà tá a charge wọn sílé ẹjọ́, tí a délé ẹjọ́, ilé ẹjọ́ ní kó wá sọ tẹnu wọn pé wọ́n lè fi Akeem jẹ baálẹ̀, àtàkìm àti gbogbo wọn la charge sílé ẹjọ́. Ilé ẹjọ́ ní kó wá sọ tẹnu wọn. Wọ́n lọ́yà 5 náà kó wá sílé ẹjọ́, wọn ò rí nǹkan kan sọ. Ohun tó wá sọ ni pé àwọn kọ́ làwọn fi jẹ baálẹ̀ o, pé bàbá Aláké ló fi jẹ baálẹ̀ o. Àwọn náà lọ dárúkọ bàbá Aláké nílé ẹjọ́, àwa kọ́ la gbé bàbá Aláké lọ ilé ẹjọ́. Àwọn ìgbà tán ní kó wá defend ara wọn, inú defense wọn náà ti sọ pé àwọn kọ́ làwọn, àwọn yọwọ́ àwọn o, àwọn yọ ẹsẹ̀ àwọn o, àwọn ọmọ bá Akeem ṣe jẹ baálẹ̀ o. Even upon pé a fi ibi tó ti ń present certificate, a fi hàn nílé ẹjọ́, we have the pictorial evidence. A fi hàn nílé ẹjọ́, wọ́n sì deny ẹ̀, wọ́n láwọn kọ́, wọ́n ní bàbá wa ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ Aláké tilẹ̀. Kábíyèsí o. Wọ́n ní tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. Kábíyèsí. Wọ́n ní bàbá Aláké, wọ́n ní àwọn náà fi ẹni yẹn jẹ baálẹ̀. 2 things láàrò nígbà tá a gbọ́ bẹ́ẹ̀. Ohun àkọ́kọ́ ni pé bóyá wọ́n parọ́ mọ́ bàbá Aláké ni. Ohun ẹ̀kejì ni pé bóyá wọ́n rò pé táwọn bá dárúkọ bàbá Aláké, a máa jẹ́ kí the illegality táwọn ṣe yẹn, a máa jẹ́ kó stand, a máa fojú fò. Ṣé mọ̀ pé wọ́n ti da ọ̀rọ̀ yẹn rú màwá náà lójú ńbẹ̀ yẹn? Bẹ́ẹ̀ni. Kò yé wa mọ́. Bàbá Aláké ò sọ fún wa pé àwọn máa fẹ́ nìkan jẹ baálẹ̀ síbẹ̀ yẹn o. Tọ́lá mọ̀ pé bàbá wa Aláké tilẹ̀ gbà, ẹni tí wọ́n mọ òfin, tọ́ dẹ̀ máa ń tọpasẹ̀ òfin ni wọ́n. Ẹni tó fẹ́ ti aráàlú ni wọ́n. Ẹni tí ò fẹ́ kí ìlú bàjẹ́ ni wọ́n. Bàbá ò ní fi Akeem jẹ baálẹ̀ síbẹ̀ yẹn. Ìgbà tó dẹ̀ ti dárúkọ bàbá, ó dáa, ẹ jẹ́ ká túṣu dé ìsàlẹ̀ kòkò. Ni àwọn legal team wa bá ní òkè, làwọn bá kọ kinní sí bàbá pé bàbá, àwọn èèyàn yìí ti dárúkọ yín o. Àmọ́ ìdí tó fi dárúkọ yín o. So bàbá Aláké náà dẹ̀ wọ́n rán àwọn agbẹjọ́rò. According to them in court, àwa ò bí bàbá bóyá bàbá ló rán agbẹjọ́rò, but each time tí agbẹjọ́rò bá dìde dúró ní court, á lóun represent bàbá Aláké. Kò kan àwa bóyá àwọn Ògbóni ló ní kó máa sọ bẹ́ẹ̀, kò kàn wá àmọ́, but lọ́yà 5 ló ń wá sí court. Wọ́n á dẹ̀ dárúkọ ara wọn, wọ́n á introduce ara wọn, wọ́n á dẹ̀ introduce ẹni táwọn ń ṣojú, wọ́n dẹ̀ láwọn ń ṣojú àwọn tá a fi ẹ̀sùn kàn pẹ̀lú bàbá Aláké. So a dẹ̀ ń bá ìgbẹ́jọ́ lọ, à ń bá ìgbẹ́jọ́ lọ. Kódà ibi tá a bá dé, a fi embargo tí ìjọba ìpínlẹ̀ Ògùn tí wọ́n ti place lé Ológbòni lórí ní January 11, 2017. Embargo yẹn ìjọba ìpínlẹ̀ Ògùn ti place ẹ̀ lé Ológbòni lórí pé àwọn ìjọba ìpínlẹ̀ Ògùn ní àwọn rírúkèrúdò tí Ológbòni tí wọ́n ń dá sílẹ̀ láàrin ìlú nípa ọ̀rọ̀ oníbàálẹ̀ dé, pé fún ìdí èyí wọn ò gbọ́dọ̀
I'm going to quote that phrase. We have noticed the needless interference of the Ogboni Oshugo in quotes. The needless interference. So therefore, one place embargo lé wọn lórí. Ìgbà tó ti place embargo lé wọn lórí, agbára wọn náà ní láti tún wá fi baálẹ̀ jẹ. Ìyẹn làwọn fi lọ ilé ẹjọ́. Ìgbà tá dẹ̀ délé ẹjọ́, tó dẹ̀ dárúkọ bàbá Aláké. Lọ́yà dẹ̀ ń wá, ó wá represent bàbá. A dẹ̀ kó gbogbo factual evidence wa, a kó síwájú ilé ẹjọ́. Ilé ẹjọ́ dẹ̀ yẹ̀ wò, wọ́n yẹ tiwa wò, wọ́n yẹ tiwọn wò. Nínú gbogbo defense wọn tó ní kó ṣe, wọn ò rí ìkọ̀kọ̀ ṣe, wọn ò rí evidence, wọn ò rí nǹkan mú sílẹ̀ báyìí pé nǹkan tó fáwọn lágbára láti ṣerú nǹkan báyìí táwọn ṣe rèé. Kàkà kí wọ́n mú evidence, substantial evidence wá, àwòrán ìgbà tí ẹ ṣe rí èmi àti ìyàwó tí mo fẹ́ tẹ́lẹ̀, tí mo fẹ́ níṣu lọ́kà, tí mo kó ẹbí, tí mo kó ará, tí mo kó gbogbo ìlú lọ tọrọ ẹ̀ lọ́dọ̀ àwọn òbí ẹ̀, tí mo ṣe ìyàwó ẹ̀, tí mo ṣe reception ní Oriental Hotel. Bọ̀ tí èdè àìyedè gbọ́n mi sí omi òtó tó wá dé láàrin wa, tó wá lọ kọ wípé èmi mo fi ọgbọ́n fẹ́ òun, kò ní mo fẹ́ òun, wípé mo fi ọgbọ́n gbowó lọ́wọ́ òun. A lè fi ṣe ọ̀nà yẹn náà, àti yanjú ẹ̀ síbi tó lápẹẹrẹ. Ni wọ́n ní mi ò jẹ̀bi o. Àwòrán yẹn ni wọ́n gbé wá sílé ẹjọ́ wípé kí wọ́n wo ìgbà tí ọmọbìnrin yẹn tó wá sí ààfin mi, tó wá fi ọlọ́pàá pè mí. Àwòrán yẹn náà lọ ń gbé kiri. Àwòrán bí ọmọ yẹn ṣe wá fi ọkọ̀ kó ẹrù ní ààfin, àwòrán yẹn náà lọ fi sínú statement as evidence. Wọ́n lè fi èèyàn jẹ baálẹ̀ lọ́nà àìtọ́. Ẹ lọ ń gbé àwọn àwòrán ibi tí ọkọ àti ìyàwó wà. Ẹ lọ ń gbé wá. Ìyẹn ni wọ́n gbé wá sílé ẹjọ́. Wọn ò rí kankan wá sílé ẹjọ́ tó pàtẹ́ẹ̀nì mọ́ ẹjọ́ tó wà níwájú ilé ẹjọ́. Àwa ò dẹ̀ kí ń jàjà ẹbí. Our team of lawyers were able to prove beyond a reasonable doubt that nǹkan tó ṣe, wọ́n ṣe lọ́nà àìtọ́. Fún díẹ̀ yìí, adájọ́ place perpetual, tẹ́ bá lọ wọnú dictionary, ìtumọ̀ perpetual ní títí ayé, ayé àìnípẹ̀kun. Adájọ́ place perpetual injunction lé wọn lórí wípé wọn ò gbọ́dọ̀ dá sí nǹkan kan tó bá ní í ṣe pẹ̀lú gbogbo abúlé àti ìlú tó wà lábẹ́ orílẹ̀ Kemta mọ́. We have over 75 communities tí Ọlọ́run fi ṣe tó fi sí abẹ́ ìṣàkóso wa. So we were able to secure a judgment against them, a perpetual injunction restraining them and their whatever. And their promise. Pé kó máa ń dàgbà nínú àfíà ìlú wa. So a ṣẹ̀ṣẹ̀ gbàdájọ́ yẹn lé wọn lórí. Kódà ilé ẹjọ́ gan tún fáìnì wọn wípé kán lọ san owó fún wa. Ilé ẹjọ́ fáìnì wọn. A copy of such judgment can be forwarded to you at request. Ilé ẹjọ́ tún fáìnì wọn. Kí ni mo tiẹ̀ ń sọ? It's a public document. It's what you can request for. You can request for a PTC ní court registry Ogun State. Just write to them, tell them you are a publisher and that you are interested to have a copy of said judgment, case number, case YYYXYZ. They will give it to you. Benny. It's a public document. It's not what anybody is keeping anywhere. Ìgbà tí wọ́n tún sọ, wọ́n tún ní wọ́n fẹ́ da ìfẹ́ bàbá sọ́mọ tó wà láàrin àwa àti bàbá wa Aláké tilẹ̀ gbá. Wọ́n ṣà ń wá mọ́ṣẹ́ náà jẹ́. Wọ́n bá tún sọ, wọ́n ní bàbá wa Aláké,
wọ́n ní wọn ò recommend wa nígbà tá a fẹ́ jọba. Àwa dẹ̀ ní okay, àwa ò bá wọn display sentiment. Document làwa fi bá wọn jà. Àwa fẹ́ gbé ìwé òfin tí ìjọba ìpínlẹ̀ Ògùn tó ń gbé yẹ̀wò kán tó lè fi wá jọba, a gbé síwájú ilé ẹjọ́. Chief's Law of Ogun State 2006. Adájọ́ kò tiẹ̀ síbẹ̀ pé àwọn ṣe àyẹ̀wò tó dájú, àwọn rí pé òfin 2006 ní ìjọba ìpínlẹ̀ Ògùn ni wọ́n fi dé wa ládé pé kò require any recommendation from any traditional council or traditional ruler. In court, ẹ gba judgment yẹn nílé ẹjọ́, èmi kọ́ ni mo sọ, adájọ́ ló sọ, ẹ gba judgment yẹn nílé ẹjọ́ kẹ́ ẹ yẹ̀ wò. Ó wà ń bẹ̀, column ló wà ń bẹ̀ tí adájọ́ sọ. So gbogbo oríṣiríṣi nǹkan náà gbé wá, ṣùgbọ́n àwọn ìjòkún ọ̀run, àwọn onílẹ̀, alákẹ́ńta ó defeat wọn. Adábọ̀yìn ó defeat wọn. Wọn ò rí nǹkan kan mú bọ̀ láti ilé ẹjọ́. Adájọ́ yọ baálẹ̀ wọn yẹn. Adájọ́ ó yọ baálẹ̀ wọn yẹn pé kò gbọdọ̀ parade ara ẹ̀ mọ́ as baálẹ̀. Ilé ẹjọ́ ló yọ pé kò gbọdọ̀ parade ara ẹ̀ mọ́ as baálẹ̀. Ilé ẹjọ́ restrain yẹn pé kò gbọdọ̀ dé ààfin wa mọ́. Kódà a sì ní àwọn evidence tó yẹ ká lò against baálẹ̀ yẹn, torí wọ́n ní tọ́ba kan ò bá kú, ọba kan ò jẹ. Bẹ́ẹ̀ni. Ó wá dúró síwájú pálásì mi, fídíò yẹn wà lọ́wọ́ mi, tó dúró síwájú pálásì mi tó ń sọ̀rọ̀ báyìí pé àwọn ògbóni ti fòun jẹ baálẹ̀ báyìí, pé tó bá máa dọdún tó ń bọ̀ òun máa jọba. Ṣó fẹ́ pa mí ló ṣe fẹ́ jọba ní? Ọba abo ló fẹ́ jẹ. Ìgbà náà dẹ̀ ń pa ẹnìkan kì í pàwo. Kábíyèsí o. Láìpú ẹ̀sìn, a gbọ́dọ̀ pawó ẹ̀ kábí ṣe gbẹ̀dú. Kábíyèsí. Ẹni tó bá ní kí n kú, aṣáájú mi kú, ọwọ́ ni labalábá fi járí wọgbó. Kábíyèsí o. Gbogbo ẹ̀dá tó wọ́n kúrò bí, a máa nìṣó lálùdé ọ̀run ni o. Kábíyèsí. Ó ní olúkọ̀ kìtìbó, tó kú bá kú wọ́n máa ń kọlẹ̀ bó ni. Wọn kì í fárí fòkú kó gbọ́n rí. Ẹ̀yìn òkú náà ń jàkàrà. Gbogbo ìṣẹ̀dá tá a bí nínú obìnrin tàbí tá a bí nínú ọkùnrin tó bá ti ro kúrò èmi ọba Adetokunbo òkìkí Ọlágbádégẹṣin Tẹ́júoṣó Olú Orile Kemta Adábọ̀yìn àkọ́kọ́ tó bá ti lè ro kúrò mí, onítọ̀hún máa kú ṣáájú mi ni o. Àṣẹ wà. So àwa ò bá wọn jà, a bá wọn ta, àwa kàn ń fi òfin yé wọn ni. Òfin làwa fi yé wọn pé kán yé ṣe nǹkan gbé ìgbà pé a sì wà ní 1804, kán yé ṣe bẹ́ẹ̀ mọ́. A sì ní 1804 mọ́. Gbogbo nǹkan ti wà regulated, gbogbo nǹkan ti wà lábẹ́ ìjọba, gbogbo nǹkan ti wà lábẹ́ òfin. Gbogbo ìgbésẹ̀ náà ń gbé. Àwọn ìgbésẹ̀ tá a bá rí i pé ó tún fa ká tún gbé wọn lọ ilé ẹjọ́, a tún máa gbé wọn lọ ilé ẹjọ́. Àwa ò ṣoníjàgídíjàgan, a kì í ṣoníjọ̀gbọ̀n. But what we are doing is for the future of our offspring. Nígbà tí èèyàn bá dé tó bá pa orúkọ bàbá tèmi dà, nígbà tó bá tóbi ẹ̀fọn tó wá ń fẹ́ máa kọ ìtàn Kemta bó ṣe wù ẹ́, kí ni mo fẹ́ sọ fún àwọn ọmọ àtàwọn àrọ́mọdọ́mọ mi tó bá dọjọ́ ọ̀la? Kí ni wọ́n fẹ́ bá yẹ? Wọ́n ní ṣe báwọn bàbá ńlá wa, ṣe bí bàbá ńlá wa Adetokunbo Tejuosho ṣe bó jọba, kí ló dé tí ò àdírẹ́sì irú iṣu yìí? Torí ẹ̀, àwa ò ṣoníjàgídíjàgan, a kì í ṣoníjà, a kì í ṣalágídí, but àwa ń ra ọjọ́ ọ̀la lẹ̀ fún àwọn ọmọ wa ni, so that tí àwọn ọmọ yẹn bá dé lọ́jọ́ ọ̀la, wọ́n á lè sọ fún lágbájá pé jókòó lé bàbá ẹ̀, àwọn bàbá wa wọ́n ti jàjà yìí sílẹ̀ fún wa, àwa la níbí. I stand to be corrected. This man in question is not from Kemta. Okay, ẹ̀fọn nílé bàbá ẹ̀. Èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí, Kemta nílé bàbá tèmi, Kemta nílé ìyá mi. Nobody
story more than myself. Kabiyesi sà, Kabiyesi o, ẹni tí ó ti ẹ̀ ń bá yín ta kàngbọ̀n yìí kí lorúkọ ẹ̀ gan? Kí lorúkọ rẹ̀? Because ó ti tẹ àtẹ̀jáde kan síta báyìí tí àwọn ìfọwọ́sowọ́pọ̀ agbẹjọ́rò wa tó ń ṣiṣẹ́ lé lórí. Ó ti tẹ̀ wá lọ́wọ́ àti rí àwọn agbẹjọ́rò wa wọ́n ṣiṣẹ́ lórí afẹ́wo how competent is that fact under the law. So tí bá ní kí n máa dárúkọ ẹ̀ ń bí ó lè fẹ́ tako ìgbésẹ̀ tí àwọn agbẹjọ́rò tí wọ́n ṣe lọ́wọ́. Ṣùgbọ́n tá a bá kàn tó àwọn agbẹjọ́rò tọ́báláwa náà lè máa dáhùn bóun náà ṣe ń dáhùn torí àwa ò kì í ṣoníjàgídíjàgan bí mo ṣe sọ. Tó bá àwọn ọmọ tó kọ́ ní eré làwa ṣùgbọ́n àwa ò ní gbà kéèyàn wá gbalé bàbá wa lọ́wọ́ wa. Òkè òkúlòkúrè ilé bàbá ọmọ. Kábíyèsí lákòótán kí ni àjọṣepọ̀ yẹn àti Aláké ilẹ̀ Ẹ̀gbá lónìí? Kí làjọṣepọ̀ yín sà? Ẹ ṣeun ṣe rí bàbá wa Aláké ti orúkọ yẹn wọ́n ní Aláké ti ilẹ̀ Ẹ̀gbá. Gbogbo ọmọ Ẹ̀gbá ló wà lọ́ndà bàbá Aláké. Gbogbo ọmọ Ẹ̀gbá ló wà lọ́ndà Aké. So àjọṣepọ̀ tó dáa bí bàbá sọ́mọ tí ò bá sí àwọn amòòkùnṣèkà tá à ń sọ yìí I can forward you a picture nígbà tí mo wá láti ìlú òyìnbó tó kọ́kọ́ pè mí pé kí n wá jọba tí mo dé láti ìlú òyìnbó mo lọ ṣe consultation lọ́dọ̀ bàbá. I can forward you the pictures. Inú mi á dùn láti rí sà. The picture speaks. Picture tí mo fẹ́ send sí yín yẹn á ti tó ọdún 9 sí 10 nísìnyí. Sẹ́yìn. The picture speaks. Mo consult lọ́dọ̀ bàbá pé àwọn èèyàn mi o wọ́n pè mí o wọ́n ní kí n wá jọba o. Bàbá o kí lẹ rí sí o báyìí kàṣá báyìí káwòdì. I will show you the pictures. So mi ò bá bàbá Aláké jà ọmọ ò kì í bá bàbá jà o. Ọmọ kì í bá bàbá jà torí mi náà mo fẹ́ dàgbà bíi bàbá Aláké. Àṣẹ o. Mo fẹ́ tó èjì wọn kí n ju èjì wọn lọ. Àṣẹ o. Bàbá bá pé 80 years nínú oṣù tá a wà yìí. So irú àdúrà tẹ́mi náà ń gbà fúnra mi nìyẹn. Ọmọ tó bá fẹ́ dàgbà tó fẹ́ gbó tó fẹ́ tọ́ kò kí ń bá bàbá ẹ̀ jà. Tí bàbá bá jẹ̀bi ọmọ ló máa bẹ bàbá. Tọ́mọ bá jẹ̀bi ọmọ ló máa bẹ bàbá. Mò ń sọ ilé torí àwọn ọ̀dọ́ wa kán lè mọ̀ pé ọmọ kì í bá bàbá jà. Bàbá nìkan bàbá ẹni tó dẹ̀jẹ̀ léni lórí nìkan kọ́ ni bàbá ẹni. Ẹni tó bá ti ju ni lọ ní ipò tàbí ní ọjọ́ orí bàbá ẹni ni o. Ẹ ṣeun sà. Ọmọ tí bá bàbá jà o wọ́n máa gbé yín o wọ́n máa fún yín ṣe o. Àṣẹ o. Ọkọ ọba àdàbọ̀ ò ní ṣe ayín lẹ́sẹ̀ o. Àṣẹ o. Ẹ ṣeun iléeṣẹ́ yóò ní jóná o. Àṣẹ o. Ẹ ṣé gan. Kábíyèsí o.